Mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ mọ̀ káàsán o, ẹ kú ojúmọ́, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ lásìkò tó bá bá yín tẹ́ ẹ fi láǹfààní àfi tí máa gbọ́ wa wípé ní gbogbo ọ̀nà ẹ ò ní ṣorí burúkú, ẹ ò ní ṣe àgbákò. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn eléyìí ti kọ àgbákò tiwọn o, nítorí wípé ẹ̀sùn tó fi kàn wọ́n kò ń ṣe ẹ̀sùn kádàrá, ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba ni wọ́n fi kàn wọ́n o. Kódà ní àwọn ilé ẹjọ́ bù fún wọn, ìyẹn àwọn mẹkáníìkì 12. bẹ́ẹ̀ ni o, àwọn mẹkáníìkì 12 tó jẹ́ wípé ọlọ́màjì àṣẹ àgbákò ni o. Èyí tí Ṣèyí Mákindé wó ilé wọn, àwọn mẹkáníìkì 12 tí wọ́n bọ́ta nígbà yẹn tẹ́ ẹ̀ bá gbàgbé, tí wọ́n bọ́ta ní ẹ̀sùn tó fi kàn wọ́n. Ilé ẹjọ́ magistrate tó wà ní Ọ̀yọ́ ó fi ẹ̀sùn 2 kàn wọ́n. Àkọ́kọ́ ìdìtẹ̀gbàjọba àti ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n tún bani ní orúkọ jẹ́, pé wọ́n bà wọn lórúkọ jẹ́. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá. Ìyẹn tẹ́ ẹ̀ bá gbàgbé, mo ti mú fídíò yẹn wá rí tí àwọn Ọ̀yọ́ ń pariwo pé Ṣèyí Mákindé ti wọlé tán mọ́ àwọn lórí o. Tí ẹ ò bá gbàgbé, tẹ́ bá rántí dáadáa tí àwọn Ọ̀yọ́ ń pariwo. Now àwọn mẹkáníìkì 12 tí wọ́n rí mú nínú àwọn èèyàn, wọ́n ti gbé wọn lọ ilé ẹjọ́. Ó ga o, wọ́n ti gbé wọn lọ ilé ẹjọ́ o. Ṣùgbọ́n nígbà tó dẹ̀ máa gbé wọn dé ilé ẹjọ́, ẹ̀sùn tó fi kàn wọ́n yìí ẹ̀sùn tó le ni. Níṣe ni wọ́n fi ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba àti ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ ni wọ́n fi kàn wọ́n o. Ó ga o, àfikọ́ Ọlọ́run kó máa ṣọ́ wa. Ṣé yóò tún gbọ́dọ̀ sọ ẹ̀dùn ọkàn ẹ̀ mọ́ ni? Tó fi wá di kẹ́ ẹ lè rí wípé nílùú èèyàn tí lè sọ̀rọ̀, èèyàn tún lè sọ̀rọ̀, ṣẹ̀ṣẹ̀ tún wà nù pé kéèyàn dìde kó sọ̀rọ̀ ni. Àwọn ará bíi ti sọ̀rọ̀ báyìí, níṣẹ́ lọ gbà wọ́n mọ́ gágá ni o. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn Niger ń para? Àwọn orílẹ̀-èdè Niger náà ti bínú o. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti suspend àwọn BBC wípé àwọn gbà yín ní ìwé suspension lórílẹ̀-èdè àwọn. Ṣẹ̀rá àwọn Fúlàní aláwèrè burúkú ló ń bẹ lọ́wọ́ wọn. Aráwèrè ló ń bẹ lọ́wọ́ wọn. Yes! Kẹ́ ẹ lè mọ̀ pé wọ́n láwọn ò gba àwọn ìgbàkúgbà kankan tí BBC ṣe. Ṣùgbọ́n wọ́n lè dára òṣì ara orí burúkú lórílẹ̀-èdè bàbá wa. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ọwọ́ padà tẹ Yàyà Bello? Mo ti mú ọ̀rọ̀ ẹ̀ wá rí tí ó jẹ́ pé wọ́n jẹ́ kó yé pé wọ́n lè grant ẹ̀ ní bail. Ẹ máa wo Nàìjíríà my country. Ilé ẹjọ́ tó ní wọn lè grant Yàyà Bello ní bail, tí wọ́n gbóhùn ẹ̀ tí wọ́n gbọ́n ya tán sọ́nù tán ní kò ṣe bó ṣe jẹ́ kó ṣe nìyẹn. Ṣé ẹ wá mọ̀ pé now wọ́n ti padà grant Yàyà Bello ní bail? Kẹ́ ẹ lè mọ̀ pé Nigeria is not for weak, it's not for the weak. Àwọn alágbára ló ń control ẹ̀. Wọ́n ti padà grant Yàyà Bello ní bail. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ilé ẹjọ́ náà yarí o. Wọ́n ní kí Yàyà Bello ṣì wà ní Kùjé, kó wà nílé ọgbà ẹ̀wọ̀n Kùjé, ìyẹn Kùjé prison, kó ṣe máa láfíà, kó máa gbádùn bẹ́ẹ̀ títí tó máa fi san owó béèlì ẹ̀. Èló lówó béèlì tí wọ́n pè? Wọ́n jẹ́ kó yé pé ó gbọ́dọ̀ san 500 million naira. Ó ṣe jẹ́ bí 5-0 ṣáá lógún Nàìjíríà. Tẹ́ ẹ bá gbàgbé náà, ìgbà tó máa grant béèlì bàbá Délé Fárótìmí 50 million ni. Now wọ́n ti grant béèlì Yàyà Bello ní èèyàn tó sọ pé ó kó billions of naira. Hey, that's Nigeria for you o. Na Nigeria you go pack billion, you go dey use sort millions dey sort am. Àwọn mílíọ̀nù kéékèèké. Ṣé ẹ ti rí ìdí tá a fi sọ pé Yorùbá nation la fẹ́? Ṣé ẹ ti rí ìdí tá a fi ń pariwo pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún? Nítorí wípé a ti mọ̀ pé àwọn ará bí yìí ò láǹfààní tó máa ṣe fún wa.
bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè tó jẹ́ pé kò lóòótọ́, orílẹ̀-èdè tí ò wà straight forward, ṣé orílẹ̀-èdè tó jẹ́ wípé bó o bá kó bílíọ̀nù jẹ kọ́bọ̀ ló. now ṣé ibi tó wá jẹ́ pé ẹjọ́ ìgbà tó grant Yahaya Bello ní bẹ́ẹ̀lì ìsìn ìyẹn náà padà lọ àfìrí owó tó ti gbé billions of naira tó ti gbé a lọ àbí bẹ́ẹ̀ kọ́ àfisàn 500 million dey play. ṣùgbọ́n àwọn mẹkáníìkì 12 àwọn tó dìde tó pariwo pé Yahaya Bello fẹ́ wó ilé mọ́ àwọn lórí tán kí ni tó ṣe fún wọn? wọ́n tún fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ àti ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba wọ́n fi sọ àwọn yẹn sókè. ẹ̀yin náà rí kẹ́ ẹ lè mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ti kú, kò sí kankan níbẹ̀ mọ́. ṣé ẹ ti rí ìdí tá a fi sọ pé ẹ jẹ́ kó ní kálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀? ṣé ìdí tá a fi ń pariwo pé Yorùbá nation la fẹ́? nítorí gbogbo àwọn ọmọ Yorùbá tó bá ti di ibi tí Yorùbá wọn máa ń rẹwà jẹ ni, wọn kà wá kún èèyàn rárá. ṣùgbọ́n tó bá ti di àwọn Fúlàní wọn máa gbé wọn gẹ̀ẹ́gì. ẹ̀yin náà wò àwọn 12 yìí sìn níbo ni kò ti bẹ̀rẹ̀? lẹ́yìn tẹ́ ẹ wọlé mọ́ wọn lórí tán gómìnà Ṣèyí Mákindé èyí ò dáa o. ẹ wo ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún, bẹ́ẹ̀ ni Yorùbá nation no going back. ìdìtẹ̀gbàjọba báwo ni àwọn tí wọ́n ń complain wípé Ṣèyí Mákindé wọlé mọ́ wọn lórí báwo ló ṣe papọ̀ mọ́ra wọn? ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ ya wèrè gan o. ẹ̀kọ́ tí ẹ ní look at him, he said he want to become Nigeria president. ṣerú ìka ọ̀dájú eléyìí ló fẹ́ di Nigeria president? Nàìjíríà ti tán, Nàìjíríà ti tán. bẹ̀t kóun náà má gbàgbé pé àwáyé má lọ́kàn ò sí. níbo ni Àjùmọ̀bí wà lénìí? nígbà tí Délé Fárótìmí sọ pé the Nigeria system is corrupt and its corrupt justice is a shame. eré lọ pé to humanity and all human rights kò síbi téèyàn ti lè jà fẹ́tọ̀ ẹ̀ mọ́. Ṣèyí Mákindé bẹ́ẹ̀ ni olójú ṣòkúṣòkú rántí pé Ọlọ́run wà o. ẹ̀yin èèyàn ti gbàgbé pé Ọlọ́run wà, kí ló dé tí àwọn ìjọba wa yìí tó wá fẹ́ fi ayé ni mẹ̀kúnnù lára? ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ viral, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. bẹ́ẹ̀ ni o 110 billion naira ti gbé báyìí, àbí nínú 111 naira 110 billion naira ti gbé sọ́wọ́ Yahaya Bello báyìí. EFCC kò lè recover billions naira ṣùgbọ́n wọ́n lè gba 500 million naira ní bail. Dey play. Nàìjíríà nìyẹn o. lack of will to stop looting and corruption by national government. ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation ló lè ṣe la fi ń sọ fún yín pé ó dàbọ̀.